ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù ọwọ́ mi kò gbàre kẹsẹ̀ mi rìnrìn ire orí mi kò sọ̀re ojú mi kò ríre ọwọ́ mi kò gbàre kẹsẹ̀ mi rìnrìn ire korí mi kò sọ̀re ojú mi kò ríre ọwọ́ mi kò gbàre kẹsẹ̀ mi rìnrìn ire korí mi kò sọ̀re ojú mi kò ríre ọwọ́ mi kò gbàre kẹsẹ̀ mi rìnrìn ire korí mi kò sọ̀re kẹsẹ̀ mi rìnrìn ire orí mi kò sọ̀re kẹsẹ̀ mi rìnrìn ire orí mi kò sọ̀re kẹsẹ̀ mi rìnrìn ire korí mi kò kẹsẹ̀ mi rìnrìn ire orí mi kò sọ̀re. Bro Sam. Sam, ilé ò tẹ́ ń ṣòwò yín ná. Ẹ̀gbọ́n mi, ìtumọ̀ fún mi Saamu Alajo. Má bínú, má disturb, ó fẹ́ sọ̀rọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Bro Sam, torí dáadáa tẹ́ ń ṣe ní community ló jẹ́ kí n fún yín lówó yẹn. As in mo appreciate nǹkan tẹ́ ń ṣe ní community ló jẹ́ kí n fún yín lówó yẹn sá. Torí mò ń ṣe dáadáa. Ó wá appreciate dáadáa mi. Ní community ló ṣe fún mi lówó yìí. Isn't this emotional? This is so emotional. Isn't this pathetic? It is so pathetic. Má bínú pé mo sọ pé kí ló fẹ́ lẹ́ẹ̀kan. Èmi mọ̀ pé kó tó fẹ́ ṣe rèé. Ó ti má bínú orí kó dẹ̀ fẹ́ disturb. Kí lorúkọ ẹ? Kojú ẹ kó ríre. Kọ́wọ́ rẹ̀ kó gbàre. Kẹsẹ̀ rẹ̀ rìnrìn ire. Yẹ́lò Orí ẹ̀ kó sọ̀re. kojú ẹ kó ríre. Kọ́wọ́ rẹ̀ kó gbàre. Kẹsẹ̀ rẹ̀ rìnrìn ire. Orí ẹ kó sọ̀re. Kékeré ni o ti bẹ̀rẹ̀ ọlá. Kékeré ni o ti bẹ̀rẹ̀ ọlá. Sam, ibi kankan máa wọ́ sí lóúnjẹ tí wọ́n bá. Mo sọ fún yín ẹ̀gbọ́n tèmi. Mo ní profession mi gangan wàkà ni. 100%. Orí ìrìn oníṣẹ́ mi wà. Ó ní mo ṣe máa ń bú ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ kẹ̀kàn wọn máa so. Ibi kankan máa wọ́ sí báyìí. Ibẹ̀ ló jẹ tí wọ́n bá 100. Bí wàkà náà gangan òní mi orí ìrìn oníṣẹ́ mi wà. Look at it. Àbí torí kò wá yé mi náà torí yẹ́lò tí mo mọ̀ tẹ́lẹ̀ ìwọ̀n bọ̀bọ̀ yìí olórí burúkú ni máa fún mi lówó ó máa ń tẹ̀jà bó rẹ̀ jà lọ àgbòwò bó kò sí wọ́n á ti rà fún mi lówó báyìí. Bro Sam, kò yé mi gan náà. Bro Sam, ó yẹ kẹ́ ti connect ẹ ṣe bó ní orin tá à ń kọ nígbà tá à ń bọ̀ agbára orin yẹn òun ló ṣiṣẹ́ yẹn ó yẹ kẹ́ ti connect ẹ ṣe bó ní orin tá à ń kọ nígbà tá à ń bọ̀ agbára orin ló ṣiṣẹ́ yẹn agbára orin tá à ń kọ yẹn ni. Wípé ojú mi kò ríre ọwọ́ mi kò gbàre kẹsẹ̀ mi rìnrìn ire korí mi kò sọ̀rọ̀ ọlọ́rọ̀ kò sí bó ṣe lè wù kó rí láyé yìí gbogbo dáadáa téèyàn bá ń ṣe ó máa ń lérè ó máa ń ní èrè tiẹ̀ béèyàn bá wá gbìyànjú láti ṣe dáadáa yẹn bàbá ńlá wàhálà ni olùmọ̀ṣẹ́ máa ń sọ fún ẹ pé gbogbo tó. Bọ̀dá Sam wàláì tàláì èèyàn mo pàdé lé ní sá. Kí ló ń ṣẹlẹ̀ sáré sọ̀rọ̀ orin pọ̀. Gbogbo dáadáa tí máa ń ṣí kọ́ mi tí ó máa ń dùn mọ́ mi gan ni ní community yìí mi ò tiẹ̀ fẹ́ mọ̀ èmi ni one of your biggest fan ever. Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ náà. Bòbó dáyọ̀ mọ̀ ni ó mọ̀yàn Bọ̀dá Sam Bọ̀dá Sam ẹ má yẹ kí n dá ẹ dúró jù Bọ̀dá Sam ńláńlá Bọ̀dá Sam
Lásán. Mo gbà fún yín. 100,000 táwọn kó lọ bí táwọn náà sì ló kún bọ̀dá Sàámú. Tó èlò wa ṣe pariwo. Kí tó èlò yìí pariwo? Ọ̀rẹ́ má wọrí. Olóhùn máa ṣe mí. Yan Jésù lélẹ́yìí. Lásán. Mo gbé fún yín. Ńláńlá Ọlọ́run ẹ má ga zọ́ lọ. Bọ̀dá Sàámú. Ọlọ́run mo gbé fún yín ńláńlá ni o. Bọ̀dá Sàámú ńlá. Ìrẹ́mọ̀yàn. I see you. Bọ̀wọ̀ ìwọ̀yàn. Wọ́n lé náà eré. Bọ̀dá Sàámú àárín. ní understand. Rosan. ẹjọ́ ó ti dàrú mọ́ mi lójú kí tún lè léyìí tó ṣẹlẹ̀. Rosan mo yẹ kẹ́ tún connect ẹ̀ náà. Orin yẹn ló ṣe ṣiṣẹ́. orí ẹ dẹrù ni mo kò rí ẹ burú orí wọn ló ṣiṣẹ́. wọ́n fún mi 50k olórí ló ń ṣiṣẹ́ kọtí tó 20 minutes wọ́n tún fún mi 100,000 ẹ tún lórí ló ń ṣiṣẹ́ orí wọn kí ló wà nínú competition yìí. Bro, Sam, please relax. Don't stress yourself. You are a big man. But Sam, ẹ wò, nǹkan kan lèmi fẹ́ kẹ́ mọ̀ dájú o. You have done a lot for the whole 10 communities. You have helped a lot of people in these communities. So ó lè jẹ́ pé time tẹ́ fẹ́ máa jọ̀rọ̀ lélẹ̀. You understand? So gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe síwájú yẹn, time tẹ́ fẹ́ máa jèrè lélẹ̀. So the only thing for you is to relax. Kẹ́ dẹ̀ máa jọ̀rọ̀ lọ, man. ẹ̀yin ẹ̀ máa yọ. thank you for doing it gbogbo ẹ̀ ó máa yọ. máa túbọ̀ tí àpò mi fẹ́ kó sí. Ẹ̀rù kan bà mí àti tú. torí kò yé mi o tú kí ni ẹ̀. Ó ti le gan. ó ti jẹ́ kó lọ ibẹ̀ kọ́ ni first one wà mo ti kí ti bí yẹn sínú òdì. Àfi bí vọ́ọ̀tì bank. Ó kí. Wọ́n Sàámú ńláńlá. iye mi o. Ṣùà. Wow. mi ò rí irú eléyìí rí o. Just like that. mi ò fi dẹ́rù bọ́ lọ́rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan ni mo yẹ ń sọ mi ò rí irú eléyìí rí o. láàrin ìgbà wo sí ìgbà wo 150. I will never be ungrateful to you, Lord. I will never be ungrateful to you, Lord. Mẹ́rin yóò. Ṣẹ́gbọ́n. Ó ti dà bẹ́ẹ̀. I will never be ungrateful to you, Lord. I will never be ungrateful to you, Lord. I will never be. I will never be. I will never be ungrateful to you, Lord. I will never be. I will never be. I will never be ungrateful to you, Lord. Da la 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 da 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 di da. I will never be ungrateful to you, Lord. Ẹni ká gbà pa ayé. Pàǹpà yóò ní mú yín ẹ ṣàánú mi. Ọba ẹ jẹ́ ká lọ. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ọ̀rọ̀ ọmọkùnrin yẹn. Kí ló ṣe yín? Rasa. Kí ló ṣe yín? Ẹsẹ̀ mi ni ò dáa. Ẹsẹ̀ tẹ ẹ ká kò yìí. Bẹ́ẹ̀ni. Ẹ ń dènà. Ẹ ń dènà. Ó dẹ̀ dá yín lójú pẹ́sẹ̀ yín wọ́ lóòótọ́. Bó ṣe rí nù láti ilẹ̀ bá ṣe bí mi nù. Kò wá jẹ́ kẹ́ ẹ lè ṣiṣẹ́. Pathetic. Emotional. Ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́. Mi wà ń rí yín nínú community náà ni. Mo máa ń rìn jìnnà ni àmọ́ agbára mi ò gbé lónìí. Pẹ̀lẹ́. Mo ṣe dúró ń bí. Ẹ pẹ̀lẹ́. Kó o mọ tó ṣẹlẹ̀. Àwọn tó ń fún mi lówó ṣé mo tọrọ owó lọ́wọ́ wọn ni ṣé mo bẹ̀ wọ́n pé kán fún mi lówó ni wọ́n dẹ̀ fún mi ní 150,000 naira lọ́fẹ̀ẹ́ lófò ẹ rí i pé àpẹẹrẹ ńlá ló ń fún wa àpẹẹrẹ ńlá lọ̀rọ̀ yìí sọ fún wa wípé tí wọ́n bá ṣòro fún ẹ wọ́n náà ṣe kí ni ṣe fẹ́ lò ẹ wà mọ́ tí mò ń rò owó tó ń fún mi látẹ̀kàn mo rò pé bí a kì í yọ 25,000 naira fún ẹ. Sam, ẹ má ṣe bẹ́ẹ̀ náà owó yẹn ti pọ̀ jù ẹ fún yín bí 500 àbí 200. ẹ jẹ́ yọ 25,000 naira fún ẹ. Sam tabarẹ ṣe pé based on say ọba ní 2,000. Àyè wẹ̀rẹ̀ nìyẹn. kí ló dé ń ṣe báyìí. ẹ pàjọ́ èdè. 25,000 ló wù mí lọ́kàn. Ìṣàánú mi torí ọlọ́ọ̀ni ká gbà pa ayé o. 2,000 wà bí torí mi mọ̀ ní tẹ́ fi ń ṣe báyìí 25,000 naira ni mo fẹ́ fún ẹ mo fẹ́ fún yín but àwọn náà ní kí n jẹ́ kó jẹ́ 2,000. Ẹ kò sí tí ò dánú gbogbo ẹ̀. wọ́n ló ní báárà pé 500 200 náà máa ń fún yín 25,000 ló dẹ̀ wù mí kémi ẹ jẹ́ kí n sọ ṣé bíbí lẹ ti sọ 25,000 ló wù mí lọ́kàn láti fún ẹ wá ní kí n fún ẹ 2k àwọn ò ní 2k ọ̀rẹ́. Àmọ́ ẹ ṣe sùúrù ọ̀dà Sàámú ṣe bẹ́yìn ni a mọ̀ yín dáadáa. ẹ mọ̀ mí. Gan ni bẹ́ẹ̀ ni ẹ̀yìn ẹ̀dìyìn mú ná mú bọ̀ o. Ẹ wo gbogbo ẹ̀ ni gbogbo tí mo pa látàárọ̀ ẹ gbà ẹ mọ̀ mo lọ èèyàn dáadáa ni. Rosa bẹ́gà lẹ́nu yìí. o fún mi lówó. mo yọ̀ǹda bẹ́ẹ̀ ni. má wàá ṣe bẹ́ẹ̀ o ṣe gan mo dúpẹ́
lágbára Ọlọ́run Ọlọ́run á fún ẹ lálàáfíà ìwòsàn tó péye Ọlọ́run á fún ẹ gbowó ẹ. Bọ̀dá Saamu ni mo fún yín ni. Màá fún yín fàṣẹ o ṣe bẹ́ẹ̀ mi fún yín lówó padà ní ẹ fún mi àní ẹ má wọrí 32,000 naira tí mo fẹ́ fún yín tẹ́lẹ̀ fún ẹja máa lọ toró ti ní ìtumọ̀ mi ẹja lọ. Sam báwo lẹni tó tọrọ owó tó ṣe máa fún mi lówó mi ò understand ilé kí ni ìtumọ̀ gbogbo ilé ìtòrí Ọlọ́run. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Sista ní tẹ̀ ń barajẹ́ tó báyìí wọ́n ní ní ta wá wá òsì nílé. ẹ wo tí n bá ti achieve nǹkan tí fẹ́ achieve ara mi ò ń balẹ̀ o. Hello Bímpé kí ló ṣẹlẹ̀ kí ló tó ń barajẹ́ tó yẹn àtẹ̀jẹ́ tó wá bá ń sìn ṣé wà important ni. má sọ bẹ́ẹ̀ mọ́ what are you saying so kò wá important mo wá dúró sí ibà do you think I have that time and how dare you gan kó máa sọ pé àwọn kan wà important ẹni ẹ wà important dáadáa sí mi nísìn and I have to wait for him I have to. àwọn wo lélẹ̀ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ó ní bọ̀dà Saamu lẹ̀ ń béèrè kí ló tẹ̀ ń pariwo. ẹ jọ torí Ọlọ́run àǹtí mo bá ti yín wá mo mẹni tí mo wá wá o kò jẹ́ sí ń bí and I'm going to wait for him ẹ jọ torí Ọlọ́run. jọ ṣé mo máa bá mi ṣí ẹ́ no ṣé nǹkan ò ṣí ẹ́ o wá sínú ilé mi ò sọ fún mi pé kémi jọjọjọjọjọ ṣé o máa dì ní ṣé nǹkan ṣí ẹ́ ni wọ́n ní bọ̀dà Saamu ò sí ilé ọ̀dẹ̀ níbo ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo inú ilé mi ṣáà ló wà. o ní táìmù ẹ̀ àtọ̀. kí ló dé pariwo ṣé ìnìkan lè wà nínú ilé yìí àǹtí. kí ló dé tí ìlú ta ìjọ tẹ́ǹtẹ̀ náà nílé yìí àǹtí ẹ̀yin orí gbogbo àwọn tó wà níbẹ̀ àwọn bẹ̀rẹ̀ bọ̀dà Saamu làwọn bẹ̀rẹ̀ ó dẹ̀ débi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo wá jùlé. gbogbo ẹni sọ̀n jáde tẹ̀ gbọ́ràn ẹ káàbọ̀ bọ̀dà Saamu. Saamu, everything you are doing in this community is noticeable by me. And I appreciate you so much personally. Kenny. I do. And I want to appreciate you for something. Please, take it from me. Kenny. This is 200,000 naira. Yeah, mo gbé o. You deserve it. Ṣé wàá òkè ṣá? Kí ni mo rí ẹ tó ń ṣe yẹn? Òun kọ́ fún ọ. Wàláì kí n tó lajú mi sísìn kó gbóhùn yẹn lọ́wọ́ wọn. How dare you question me? Ṣó ya wèrè ni? Kí ló kún ẹ? You're not even my boyfriend. Not to talk of husband. Be careful. Insult. Ara mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. Tó bá pẹ́ jù ń bí, kẹ́ díò pẹ̀lú ẹ̀. Idiot. Àǹtí Bímpé. ṣé mo bá bẹ̀rẹ̀ láì gbé láì fà. Saamu. Saamu, kí ìṣẹ̀lẹ̀ gangan? Bùlágàmì ẹ béèrè lọ́wọ́ àwọn disciples. Ẹ̀gbọ́n gidi. Yé mi fún ara mi ṣé bí jẹ́jẹ́ wà lánàá lọ́nà a kò dédé pàdé mọ́ nǹkan ni àfi bóyá fún bọ́ Sam ní 50,000 naira. Sincerely kò pẹ́ kò jìnnà a tún pàdé ẹlòmíì lọ́nà ó tún fún ọ ní 100,000 naira. Nǹkan tó wá ń dà mí lórí gidigidi gan òun ni pé a tún wá délé ńsìn a tún wá pàdé ẹlòmíì sí ó tún fún ọ ní 200,000 naira láì gbé láì fà kò dé tí pé 1 hour. Bọ̀dà Saamu ṣiṣẹ́ ní nǹkan tí máa sọ lélẹ́yìí bọ̀dà Saamu ń bo níbi tẹ́ ẹ tójú bọ̀ kí ni gbogbo eléyìí báyìí ń bo lẹ kẹsẹ̀ yín lọ ń bo lẹ gbójú sí bọ̀dà Saamu kí lẹ rí kí lẹ wá lọ wọ́n lọ fún yín 50 wọ́n fún yín 100 ẹ tún délé sí wọ́n tún fi 200,000 wọ́n ti fi dúró dé yín lé bọ̀dà Saamu ń bo lẹ tójú bẹ́ẹ̀ mi ò fẹ́ wà náà o àbí bọ̀dà Saamu bóyá nǹkan tá dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ náà dẹ̀ ló ti ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo owó tẹ́ dẹ̀ ń rí gbà yìí. Ó dà ẹ má dá wèrè yìí lóhùn. 50 plus 100 plus 200 350 and I'm 350 richer. Saamu. Bọ̀dà Saamu bọ̀dà Gani bo ni bọ̀dà. lọ́tún lósì mi ò understand o láàárín 1 hour mo dèrè 350,000 naira 350,000 naira òun ni wọ́n fún mi ó ní mo ṣe ní pé kẹ́ ẹ wá ni mo ṣe wò pé mi ìfẹ́ wá bá yín lọ́hùn láti máa sọ ọ̀rọ̀ ẹ̀ lórí òkè níbi tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá yẹn ó ní mo ṣe ní kí n sọ fún yín inú mi dẹ̀ dùn tẹ́ ọ̀nà mi tẹ́ wá 350 ni mo rí lé ní 350,000 kẹ́ ẹ bá mi gbàdúrà báwo lowó yìí ṣe jẹ́ kó má tún jẹ́ bí ọ̀rọ̀ ẹ dẹ́ ó tán. Saamu gbogbo ìgbà náà ni màá máa kí yín kú oríire ṣé ẹ̀mẹ́pọ́ ló ń nífẹ̀ẹ́ yín
Ọlọ́run dẹ̀ ń jẹ́ kẹ́ ẹ mọ̀ ní gbogbo ọ̀nà wípé òun nífẹ̀ẹ́ yín. Saamu kí n má tàn yín, ọmọ ìlérí ni yín o. Mo ti ń sọ fún yín ti pẹ́ wípé ọmọ ìlérí ni yín, àmọ́ ẹ gbà. Mi ti gbà náà báyìí. Mi ti gbà náà báyìí. Kì í ṣe pé kò sí, kì í ṣe pọ́rọ̀ tẹ̀ ń sọ òye ń bọ̀ mi ti gbà. Ṣé kò sí bàbá ìlérí nínú Bíbélì ni? Bàbá ìlérí bàbá. Kò sí bùrọ̀dá ìlérí. Tó wá fi jẹ́ ọmọ. Bọ̀dá Saamu wọn ò kí ń kọ́ bẹ́ẹ̀ nínú Bíbélì. Ọmọ ìlérí ni wọ́n máa ń kọ́. Kódà kẹ́ ẹ ti di arúgbó kùjẹ́kùjẹ́, ọmọ ìlérí lẹ máa rí tó máa kọ síbẹ̀. Bí èmi ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yìí, ọmọ nínú Olúwa lẹ jẹ́ sí mi. Ká lọ́mọ. Ẹ̀yin ni. Àná mi ẹ̀dà ni mí. Tí n bá wá sí ṣọ́ọ̀ṣì yín lójoojúmọ́, màá ti di ẹ̀dà. Ẹ̀dà ni màá jẹ́, wọ́n máa ń pe ẹ̀dà lọ́mọ ni. Bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ̀dà tó, bàbá nínú Olúwa mo jẹ́ sí yín. Ẹ má fi gbéraga sí ṣáà o. Ẹ mọ̀ pé ẹ̀mí Ọlọ́run tó wà lára yín la fi ń respect yín. Ẹ já fi yẹn lẹ̀, a máa treat yẹn for another episode. Eléyìí tí mo pè yìí fún mi pé 350,000 tó wà ní ẹ bá gbàdúrà sí. Àdúrà náà ni ó ń ṣe gbogbo, àmọ́ owó ń dà. Kí lẹ fẹ́ fowó ṣe? Ẹ̀yin kan sọ pé owó tó wà lọ́wọ́ bọ̀dà Saamu ẹ dẹ̀ continue àdúrà yín láti bẹ̀ kó dandan kẹ́ ẹ rówó báyìí. Ọ̀dà ẹ jẹ́ àgbàdúrà. Ọlọ́run agbórúkọ yín ga ẹgbà ọpẹ́ wa. Àmín. Ọlọ́run tó mọ gbogbo tó dẹ̀ lè ṣe ohun gbogbo agbórúkọ yín ga ẹgbà ọpẹ́ wa. Àmín. Lórí ayé bọ̀dá Saamu torí ẹ nífẹ̀ẹ́ wọn ẹgbà ẹ̀yìn wa. Àmín. Àṣírí owó tí wọ́n ń sọ Olúwa ẹ tú. Àmín. Bí owó ṣe ń wọlé Olúwa ẹ tú àṣírí ẹ̀. Àmín. Bí àwọn èèyàn ṣe ń dáwó jọ sí wọn lọ́wọ́ Olúwa ẹ tú àṣírí ẹ̀. Àmín. Kí ògo jẹ́ ti yín. Àmín. Ká máa yìn yín lógo. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Ẹ ti rí. Bọ̀dá Saamu mi ò rí nǹkan kan. Ọlọ́run ò bá mi sọ nǹkan kan, àmọ́ màá máa gbàdúrà fún yín ní ìkọ̀kọ̀ láti mọ bí àṣírí owó yẹn bó ṣe ń dọ̀wọ́ yín. Ẹ má wọrí. Ṣé mi pé ègbé ni nígbà tí Ọlọ́run ò bá sọ̀rọ̀ téèyàn bá ń sọ̀rọ̀. Ègbé dẹ̀ ni tí Ọlọ́run bá báyàn sọ̀rọ̀ tó kọ̀ tí ò jíṣẹ́ yẹn. Ọlọ́run ò tí ì bá mi sọ nǹkan kan. Kò sí wàhálà. Ẹ̀yin ni a máa gbé owó yẹn lọ náà. Mo máa gbé ẹ̀jẹ̀ máa wá mi máa gbé fún yín. Mi fẹ́ kẹ́ mọ̀ tó wà nínú yàrá mi ni. Mi fẹ́ kẹ́ mọ̀. Máa gbé owó yẹn fún yín, máa gbé lọ náà. Bọ̀dá Saamu rárá o. Ẹ jẹ́ kó owó yẹn wà lọ́dọ̀ yín. Kí mi máa gbàdúrà láyé tèmi. Tọ́lọ́run bá ti fi ohunkóhun hàn àbí tí n bá ti gbé ohunkóhun kí á máa jẹ́ kẹ́ mọ̀. Kò sí wàhálà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn. Kí ni kan fún yín ní jíjẹ àbí ní mímu? Kí ni kan mọ sáré ra wà fún yín? Ṣé kìí ṣe nínú owó tá à ń sọ yìí? Ṣé kán mọ́ ràbàlà fún yín? Ṣé kán máa rà wí? Adẹ̀rù ògùnfe owó tí wà nílẹ̀ 350 wà nílẹ̀. Ṣé kán rò ògùnfe wá fún yín? Jẹ́ kí yọ ṣe bí. Ẹ má pè èèyàn tó bá jẹ́ inú owó yẹn ẹ má wọrí. Ẹ má wọrí. Ẹ jẹ́ tètè máa lọ. Ọlọ́run á wà pẹ̀lú yín. Òwe ni sọ bẹ́ẹ̀ ń pa fún mi. Sọ bẹ́ẹ̀ ò fẹ́ jàmàlà nù 350,000. Ewu ń bẹ lóko ló ń gẹ́. Sọ bẹ́ẹ̀ tí ò lè fàmàlà ṣeré. Ò lè fàmàlà ṣeré àmọ́ ìgbà tá ti yọ jàmàlà ń bí. Bá gbọ́ àmàlà báyìí, ó má dábàá nípa àmàlà ló jẹ́ kó rí hàn. Saamu Alajo. Saamu o. Ni mo gbà pé erùpẹ̀ ní ìwọ yóò sì padà dé erùpẹ̀. Erùpẹ̀ dẹ̀ ń dá lára mi sórí bẹ́ẹ̀dì. Ọlọ́run kò máa ti yà á. Yẹ́! Kárí ẹ̀! Mo dárò, mo dojú ọ̀rọ̀. Farabalẹ̀ kó corporate. Owó wá nǹkan. Ọ̀rọ̀ yín ò clear. Ọ̀rọ̀ yín ò clear bí gbọ́kọ̀ tẹ̀ sọ. Owó wá nǹkan. Owó ọwọ́ nǹkan bí ìlówó lọ́wọ́. Ó fẹ́ kí n pa ẹ́ dànù àbí? Ẹ má pa mí. Hello, 350,000 tó kó fún ẹ̀hún dà. Odidi 350, ibo ni mo fẹ́ rí? Mi ò rí 350, mi ì rí. Tí mo bá gbélé ẹ wàá pọ̀ yigiyigi torí yìí máa kó ẹ for sure. 350,000 tí wọ́n kó fún ẹ tó pé wòlíì sọ bẹ́ẹ̀ kó wá gbàdúrà àti fún òun là ń sọ fún ẹ. Tí mo ní kí sọ bẹ́ẹ̀ wá gbàdúrà sí ikú ilé ọ̀pá nítorí ó lè pa ní òótọ́ ni ẹjọ́ owó yẹn wà ẹjọ́. Àlàyé wa òun gbàdúrà kò bẹ̀rù ẹ̀ ń bòdì ó lè fẹ́ sanwó àwọn oníbòdì àwọn ti dé láti wá gba owó ibo lọ́wọ́ wà. Sáàpà ẹ ṣàṣìnúlé. Ṣé ẹ wá wá? Ibẹ̀ yẹn. Ó sì mi kí n pa ẹ́ dànù. Ẹ̀sà ẹ má pa mí sá. Ẹ̀bẹ̀ má pa mí kí ni gé mi. Gé ni pé tí n bá pa ẹ́
inú mi máa dùn gan. Inú yóò lè dùn ẹ̀jẹ̀ mi kò bí ewu wàhálà ìjẹ́ bá pa mí máa kọ́ àwọn ẹbí yín lára lọ́yọ̀ọ́ máa kọ́ ẹ̀mọ̀ kan ti ṣí ojú yìí mo ti mọ ẹni tó fẹ́ pa mí okú mi ò ní dààmú ó máa fi báyìí ó mọ ibi tó ń lọ. Ṣèbí ìyá yẹn parọ́ pé kò sówó ń bíbá yá àbí. owó tó ń fún mi tí mi mọ̀ díẹ̀ òun lè fẹ́ gbà lọ́wọ́ mi ẹ rọra lè mọ mi ò mo ti mẹ́ni tó ẹ̀mọ̀ kan ti ṣí ojú yín fún mi ibi tí wàhálà dé wà nìyẹn o ẹni tí tẹ bá ṣe fún mi òkú mi á wà yín kan. Wà aláyé ó dáhùn mu. Túnjí mi dẹ́ mọ̀ Túnjí mi mọ̀ ẹ́ ọmọ ya gbà mi mọ̀ ọ́ náà gbéra mi mọ̀ ẹ́ mi mọ̀ ẹ́. Guys, ẹ já lọ. ẹ máa lọ. Tó bá gbé mi o ti ṣojú ẹ máa. Túnjí ọmọ yẹn gbé lóyún lẹ́tẹ̀ ẹ̀yin lè wá jà mí lólè ará ilé. Mo lówó ìwà sáwọn aṣọ mi ló ń kù yìí àwọn ló ń kù yìí ọlọ́run aṣọ mi ló ń kù ó dẹ̀ ń gbá ọlọ́run. Ìwà làbúrúkú wò rè the best thing láyé mi pẹ̀lú àlá tí mo láì mo ní láti gbowó èkó nínú ilé yìí o kí n gbowó èkó nínú ilé yìí o finance àníyàn kí n gbé kú ni o. Mo dáràn ṣaṣọ mi ló kù sílẹ̀ èmi neat boy láṣọ mi wá rí báyìí ọlọ́run ṣọ́ gbé nǹkan sínú bí ni tó ń gbá báyìí àbò owó yìí ló jẹ́ káwọn aṣọ mi máa gbá aṣọ mi ò rún àfi kí n gbowó ikú òun lè kí n lọ gbé pamọ́ síbi kan aláburúkú ò ní ṣe lórí mi ọlọ́run mo dẹ̀ da ojú gbogbo wọn mọ́ okay. Saamu Alajo. Bolo ń lọ. Ìdá Saamu, ìbí kan kọjá lọ ń tèmi ni. Kọjá lọ báyìí. Mo ń kọjá lọ sọ́nà bí. Ọlọ́run irinwó ni méwu dání o. Wọ́n gbé ẹbọ kan síbẹ̀ yẹn o. Ẹbọ burúkú dẹ̀ ni. Tí ó wà pé mo smart ni tí mo tètè rí igbá lọ́kan ni mo ṣe ká ojú kúrò. Ẹbọ yẹn kẹ̀dẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ rí irú ẹbọ yẹn tó bá fojú ko èèyàn á máa gbẹ ni o. Ìwọ kẹ̀dẹ̀rẹ̀ o lára kó wọ́n lọ di pé ìgbà tó bá yọ tán bí àbẹ́là náà máa tó bọ̀ kí nǹkan ṣe ẹ́. Bọ̀ irú àwọn èèyàn wo ló wá lè fẹ́ máa gbẹ́bọ sí community táwọn èèyàn ń gba ojú ọ̀nà ìkọjá. Wọ́n fẹ́ máa kọ́ o wọ́n ti gbé síbẹ̀ o tó bá fẹ́ mọ̀ bóyá kó lọ fojú ko. Ẹ má jẹ́ lọ fojú ko o. Wà á tún sọ fáwọn èèyàn náà pé kí wọ́n máa rìn sí sàkání kò yẹ sí tó débi tó máa fi lọ rí pé mi ò rí nǹkan mọ́ tó máa fi lọ rí pé wọ́n máa lọ fojú kẹ́bọ. Kí ló wá rò? Kí n padà ní ṣé kí wọ́n lọ fojú kọ ẹbẹ lẹ́bọ ni. Ó lè lọ tẹ́ ẹ̀ wò tí mo rò náà nìyẹn o. ló ṣì bọ́rùn gígùn àwa máa rìn lọ àwa ní pé bóyá òun fẹ́ gbọ̀nsẹ̀ àwa lọ jẹ́ sẹ́ńtà ibi tí mo rí kinní mọ́ ló máa lọ wá ní ọlọ́run ló ní mo tiẹ̀ mọ̀ rìn mo mọ̀ rìn ó mọ̀ rìn o òṣì ló fẹ́ ṣe mi ní dúró bí báyìí kí lè fi ṣú
tán bá lọ rí owó yẹn níbi tí mo rí mo máa dùn mí o. Kí n block ọ̀nà. Kani. Yes, come in. Àlejò ńlá, bro Sam. Àwọn bá gbọ́ ní unity mẹ́wàá. Bro Sam. Àdẹ̀kù palẹ̀mọ́ ọdún yìí. Bro Saamu. A bá èmi láyọ̀, àwọn àlè máa jọ ṣe ń lé. Ẹ̀yin o, kò sán tẹ́fẹ́ fi kún. Station. Ó sì ṣú ọjọ́. Bro Saamu kí ló ṣẹlẹ̀? Ó dẹ́ ìgbìyànjú yẹn pẹ̀lú mi. Tẹ́ ẹ bá tún padà try ẹ̀. Máa parí síbẹ̀ ní èmi ni mo sọ fún yín. Kí la ṣe fún yín? Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe fún yín gbogbo? Bro Saamu kí ló ṣẹlẹ̀? Ẹ kò wọnú lẹ́sẹ̀ ẹ̀ ń ṣépè fún wa ní àdọ́rùn kí ni nǹkan tá a ṣe? Ẹ̀yin tán bí dáadáa, tọ́tọ́ nínú ilé dáadáa, tó jẹ́ ọmọ olóríire ni yín tá a fojú wò yín bẹ́ẹ̀ níta ẹ wá ń ja olè. Ó lè kọ́ lẹ́jà. Ó lè kọ́ ní. Ẹ wá jà mí lólè. Bro Sam, àti ẹ̀ tí ì dín in lára. Ìwọ fojú tẹ̀lé ti pẹ́. Ó ti pẹ́. Ṣebí ẹ máa ń gbìyànjú bẹ́ẹ̀ ni. Wọ́n wá sọ pé ó rí bẹ́ẹ̀ ni. Àwa di reality. Bro Saamu. Pàdé mi máa bọ̀. Tàyé. Bro Sam. Ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́ mi mẹ́fẹ́ wà ń bẹ ẹ jọ̀ọ́. Afa. Bro Sam. Ṣé tó bá fẹ́ wọlé onílé? Bá bá fẹ́ wọlé onílé. Bá ṣe máa ń wọlé yàrá. Mo fi filẹ̀kùn gbà mí lórí. Ṣé o kí wọn lọ lead wọn wá? Síbo. Ṣé o kí wọn lọ lead wọn wá tẹ wá jà mí lólè? Tẹ wá jà mí lólè lójú ọ̀la. Mo á kìlọ̀ fún yín ni o. Tẹ́ ẹ bá jẹ́ kó wá sí bẹ́ẹ̀ lójú ayé yẹn máa rún ni. Sọ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bro Saamu ti ń wọnú wájú. Ẹ̀gbọ́n ìyá wò ni. Wọ́n dẹ̀ wá sínú ilé wọ́n ń ṣépè wọ́n ṣe kí ni ojú àlàwọ̀ láti jà wọ́n lólè kí ló ṣẹlẹ̀? Farabalẹ̀. Má bá wọn pa láriwo. Mọ́ ìwà yẹn. Máa fojú wọn rí máa bò. Jẹ́ kó mọ̀. Ní community yìí, máa fojú wọn rí máa bò. Ẹ wo. Parí yẹn dùn mí gan ni o. Bẹ̀lẹ̀ wà ń mọ̀ra ni máa ràn yín bẹ̀lẹ̀. Kí ni gbogbo ilé báyìí? Kí ni gbogbo orí burúkú ìgànnà torí Ọlọ́run? Torí mi understand ẹ pàdé ara yín kalẹ̀ síbí báyìí nìsín. Bọ́dà Saamu tẹ̀ ń béèrè wọn ò sí ilé. Kí ni kò tẹ̀ sí jókòó dé ẹ̀dẹ̀ jíde kẹ́ wá máa lọ torí Ọlọ́run? ẹ máa wò ó tí kò sẹ́jọ́ lọ́wọ́ yín ẹ ṣàrà máa wò ó tí èmi mọ̀ nǹkan tó wá Bọ́dà Saamu fún kí ló dé gan-an Bọ́dà Saamu what is so special about this man gan-an kí ló dé kí lè wà kiri fún. jọjọ torí Ọlọ́run ṣé bó sinmi wá ni tó bá mọ̀ pé kò tẹ́ ẹ lọ́rùn bóyá kò máa lọ tẹ́mi ò bá rí Bọ́dà Saamu mi ní kúrò bí tí mo wà. Ó ti yé mi ẹ tí mọ̀ nǹkan tẹ̀ ń wá ẹ tí mẹ́ tẹ̀ ń wá ẹ pàtẹ ara yẹn jókòó tẹ̀tẹ̀rẹ̀ síbẹ̀ ṣẹ́ gbọ́ Bọ́dà Saamu ò sí lé ẹ̀ kí ń gbọ́ràn íńtánà bó o ní. Ṣé ẹ̀yin náà wá fún Bọ́dà Saamu lówó ni? Èmi àti wọn lápọ̀nmẹ́ǹtì ni àwọn lèmi wá ó níbi tá à ń lọ. fún Bọ́dà Saamu lówó kẹ̀ tí n bá rí lọ́wọ́ wọn gan màá tún gbà. Ta ló ń gbowó lọ́wọ́ mi? Ta ló rówó tó ń gbowó lọ? Sáà. Kíni. Bọ́dà Saamu ẹ wò ẹ̀yin mo wá rí ẹ wò ẹ máa wò mí o ẹ máa wò dán ẹ gbà mo fọ o. Bọ́dà Saamu ẹ Kí ṣe ló lè gbà ṣẹlẹ̀? lọ́wọ́ mi ṣé ní bẹ́ẹ̀ ṣe gbówó lọ́wọ́ mi ṣe lára mi wálẹ̀ àbí bẹ́ẹ̀ ni pé wọ́n domi sí mi lára ẹ ṣe orí. Kíni lọ síbo ẹ gbà mí Bọ́dà Saamu kí ló tẹ̀ ń wò mí bẹ́ẹ̀ kíni gbàtẹ́ wá ń wò bíi pé kíni Bọ́dà Saamu ṣé àwọn kó mo mọ̀ yín ẹ mọ̀ mi ẹ mọ̀ kó mo mọ̀ yín dáadáa ẹ wò màá mú mi. Rasam. Bọ́dà Saamu. Wọ́n tún ti ṣe bó ṣe máa ń ṣe ní íńtánà tiẹ̀ ń kọ́ síbò náà wá fún mi lówó ní tiẹ̀ dà. Tọ̀dọ̀ tèmi kọ́ bá o àbí kẹ́yìn kájọ ṣí ẹ̀yìn tán fún yín gan. Bọ́dà Saamu nípa kéjọ tájọ sọ yẹn lèmi wá rí yín fún un níbo lẹ bọ́rọ̀ dé báyìí. Níbo la sọ sí? Ọ̀rọ̀ pé o ò ní tìjú. Àwọn ẹgbẹ́ ń fún mi lówó ìwọ̀n sọ̀rọ̀ kẹ́tìrà. O sọ̀rọ̀ kẹ́tìrà. Iye tó bá ní kí wọ́n gan fi kún. Ọmọdé yọ owó ọṣẹ o. Mo ń bọ̀. Bọ́dà Saamu. Wo bọ̀bọ̀ ọ̀rọ̀ mi ò tí ì yé ẹ náà o.
àní kí n má ṣe nǹkan kan fún kò ṣe kó jẹ mí lówó kó kàn fún mi ní 200,000 naira àní ò jẹ mí lówó sẹ́ẹ̀ kó kàn ṣe fún mi as gift pé 200,000 naira kó kàn ti dash mi ẹ̀nà nǹkan tí mò ń sọ nìyẹn o ọlọ́run tó wà lọ́kàn tèmi nìyẹn kí tẹ fi settle gbogbo tó wà wájú mi ẹ̀nà oya tó bá yẹ jẹ́ tó bá ṣáà lọ́kàn tèmi lèmi ti sọ fún ẹ tó bá yẹ jẹ́ oya náà. ọ̀rẹ́ ṣó mọ̀ pé orí ò pé rárá torí ibo ló ṣiṣẹ́ sí tó ń retí owó kò kàn réyàn kan fún ẹ ní 200,000 láì gbé láì fà láì ṣe bọ̀dá Sàámú. Ọlọ́run mọ̀rọ̀ lọ́ọ̀kì tẹ́gbọ̀n yẹn ni ṣé mo gbọ́ pé wọ́n kàn fún wọn lówó left right center imagine now káwọn èèyàn máa ṣiṣẹ́ for 30 days owó hard earned money wọn kọ́ dẹ̀ máa wá kó fún ẹnìkan so we just mi mọ̀ how special is that man ẹ wá ní pé kó má continue láti máa ṣe nǹkan tó ń ṣe irú yẹn nìwọ náà fẹ́ gbà rí. wo tí má sọ pé mi ò gbọ́ sí gbogbo nǹkan tó ń sọ yìí bàbá rán mo pa fún ẹ. Really? Sori bọ̀dá Sàámú tó ń sọ rẹ̀ yìí last time tó wọ́n bèbà yìí tó wọ́n sọ tó wọ́n accuse wa bèbà yìí mi àtàwọn ọ̀rẹ́ mi tàwọn bèbà tó wọ́n accuse wa wípé àwa wá sí ilé àwọn àwa wá já àwọn lólè lójú àlá. Ó yá jẹ́ kí n tún fún ẹ ń bàbá bẹ̀ ọmọ ìyá àgbà òun wáyé báyìí tó kún bóyá sílẹ̀kùn báyìí tó filẹ̀kùn gbá bọ̀dá Sàámú báyìí wọ́n gbé bàbá fọ́rùn fún Ọlọ́run ìyẹn ṣubú sílẹ̀ bèbà yẹn ni. Sori ọ̀rẹ́ nǹkan tèmi wá observe lélẹ́yìí o nínú gbogbo ọ̀rọ̀ yìí nǹkan tèmi rò ní pé bọ̀dá Sàámú tí èmi wò yẹn á jẹ́ pé ẹ̀gbọ́n yẹn wọ́n ti tọ́jú bọ̀ nǹkan ni o bọ̀dá Sàámú yẹn wéèwé wọn ò pure ṣoget so ọ̀dà pé wọ́n ti lọ tọ́jú bọ̀ nǹkan wọ́n ti lọ ṣe bíi àwọ̀rò ọ̀ àwọ̀wò stuff like that. èmi náà ń sọ nǹkan tí mo sọ fẹ́ nìkan nìyẹn tó ń bá mi jiyàn because èèyàn tí ò àzìn wo value máa yẹn náà táwọn èèyàn adé máa lọ lé wọn wọ́n lè pàdé wọn lọ́nà wọn á ní wá fún wọn lówó. ó fẹ́ kí amójútó ó fẹ́ proper attention bọ́dá Sàámú okay wọ́n ní opportunity comes but once but opportunities eléyìí tẹ́yìn ti rí bọ́dá Sàámú ó ti ju once lọ tí n bá máa kà bọ́dá Sàámú tí n bá dẹ̀ ní ṣìkà á ti over 15 lọ́tún lọ́sì ọjọ́ 50 ọjọ́ 100 ọjọ́ 200 owó yìí ó ń compile papọ̀ owó yìí ń pọ̀ ẹ̀yin tí mo dẹ̀ mọ̀ bọ́dá Sàámú ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì yó ẹ̀ tí ì jẹun kánú ẹ̀ tí ì tó tán ẹ máa réyàn kan ẹ̀yin lójú àánú ẹ máa réyàn kan tẹ́bi ń pa nígboro ẹ wá kó owó ẹ wá kó fún ẹ wá fowó ẹ wá fi ṣe orphanage ẹ fi owó ṣe charity bọ́dá Sàámú kó tó dé stage yẹn bọ́dá Sàámú mi wò ó pé irú owó yẹn bó ṣe ń wọlé yẹn ẹ jẹ́ ká fi wá nǹkan dè mọ́lẹ̀ ẹ mú ká ṣe investment ká ṣe businesses ẹ understand kó wá jẹ́ láàrin èmi àti yín ká má sọ fún anybody. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mọ́ bó ti wà láti kọ́ ṣe ó bẹ̀ nísìnyí bẹ́ẹ̀ ló sì bá Sàámú ẹ ní sùúrù náà ká ṣe investment yìí a máa yield títí a lè kúrò bíbá yìí gan ká move on pẹ̀lú life wa bọ̀dá Sàámú kó tó di pé fowó yìí ṣe nǹkan míì tí ò make sense. Orin Dáfídì orí 35 Olúwa gbógun ti àwọn tó gbógun tì mí fi ìjà fún àwọn tó bá mi jà àtàwọn tó ń rò lọ́kàn di àṣà àti àpáta mú kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi. Ta ló ń gbógun tì yín báyìí nísìn ta ló ń bá yín jà mo ń bá yín sọ̀rọ̀ investment mo ní ká ṣe investment ká fowó dé. báwọn jà tìran kò sínú báíbù Ọlọ́run ìwé mi ni mo fi sí ṣé kò ṣọ̀tẹ̀ ni. bọ́dá Sàámú ẹ má ṣe báyìí náà wà kí ni kọ́tà tí sọ ń sin ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣépè ẹ bẹ̀rẹ̀ sí ní gégùn nínú Bíbélì kí ni kan tó ṣẹlẹ̀ náà a ní ká ṣe investment kan gidi ni mò ń bá yín sọ náà ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè. ṣé wọ́n di ẹ. bọ́dá Sàámú ìjà tìran ó yàtọ̀ sí investment tí mò ń sọ sẹ́ẹ̀. kọjú dá yọ sí àbí àrírí. báwo ni Yọ̀ṣíbí ṣe fẹ́ wà nù báíbù bọ́dá Sàámú. ẹ lo ó dà mí láàmú o orúkọ ẹ lè má sí nínú báíbù máa ń sàtẹ̀ o máa ń sàtẹ̀ sí bẹ́ẹ̀ ni o kí wọn kí ó dààmú
kí a sì tí wọ́n wá ọkàn mi lójú. Ṣótán ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ bá fẹ́ ká ṣe business ẹ fún mi lówó èmi fẹ́ raṣọ. Nítorí pé nínú àìnídìí ni wọ́n dé àwọn wọ́n sì ṣí sílẹ̀ fún Jésù kí ìparun. Ti yé mi èmi kọ́ lẹ máa fi pè bá tiẹ̀ jẹ́. Ọkàn mi yóò sì máa yọ̀. èmi kọ́ lẹ máa fi pè bá tiẹ̀ jẹ́. Ní mo bá yín sọ̀rọ̀ gidi ẹ̀ ń ṣe kí ni ẹ ṣàfẹ́ mi lọ́wọ́ mo fẹ́ fi ra aṣọ kẹ́ tó pín owó tán. Kí wọ́n ó jáde lọ kójú tì wọ́n olóṣì oníranù gbogbo ọ̀nà kọ́ lọ aṣàfẹ́ disturb ayé mi. Ọlọ́run ò ní fún ẹ ṣe wá àti tàbí kẹjọ lọ plan. I am done. Not playing. Ta ló wà ńbẹ̀? What is with this long face? What is with this gloomy face of yours? You don't look bright. You don't look cheerful. What is wrong? You can talk to me. Remember, a problem shared is a problem half solved. You don't look good and you can confide in me, sis. Any sorrow? Ṣé misunderstanding kan wà láàrin ẹ̀yin àti fiancé yín? Okay, tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọkọ yín, then what exactly is wrong? Of course you can talk to me like bẹ́ẹ̀ ṣe ń wẹ̀. Yeah, who is it? Come in. Ẹ káàsán. Ẹ káàsán, ṣé ẹ wà? Sister, kí ló ṣẹlẹ̀? Àṣírí ni yẹn. Kí ló dé wá dára mi tó báyìí? Ó gbé ti sún mi. Tí mo ṣe wọn nílé báyìí, 5 kobo kò sí lọ́wọ́ mi. I'm just tired. 5 kobo kò sí lọ́wọ́ yín. Nígbà tẹ́ mọ̀ pé 5 kobo máa jẹ́ nira fún yín. Sister, lẹ wá lọ fi 200,000 naira tọrẹ fún bọ̀dà Saamu. Bẹ́ẹ̀ ni, 200,000 naira. Tó yẹ pé mi àti Káyọ̀dé ọ́fíìsì lájọ wà ń bẹ̀. Tó yẹ kò síjà tẹ́ bá mi jà tán. Ẹni sùúrù, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ó dàbí pé I'm in the dark. I'm not getting it. Ẹ jẹ́ n bi wọ́n fúnra mi. Says, look me in the face and tell me pé kó 200,000 naira fún bọ̀dà Saamu. Ẹni sùúrù náà, kí ló dé táwọn èèyàn fi máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà náà? What is so special? What is so spectacular about this man? What is so fascinating about him? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ń kọ náà? Listen, I'm not trying to condemn anyone. But kí ni bọ̀dá nǹkan téèyàn kò lè kọ? Of course, kí ni nǹkan tó ń kọ anybody ò lè kọ? Wọn ò lè kọrin fún èmi bẹ́ẹ̀ mi ṣe wà kí fún wọn 5k. Let alone 200,000 naira nínú kòsíkòsí. I don't seem to understand. No, just calm down. I don't know what she's saying, no. She's saying rubbish. Really? Yes. I've not even seen Bra Saamu this year. Sister! Stop now. Money mo reyan lọ́dún yìí. Ó jẹ́ ń tẹnu mọ́ pé mo fún 200,000. Stop Roni o. Mo ti rí wọn rí lọ́dún yìí. Nǹkan tó ti ṣe mí gan yàtọ̀ sí gbogbo eléyìí. Ó yàtọ̀. 250,000 naira ni mò ń gbà lóṣù. Mo rántí pé mo jẹ àwọn kan lówó. Just one person. Mo fún ní 40 plus or 50 ṣá. Ó ṣàkú 200,000 naira sí lọ́wọ́. Mo wá imagine báwo mo ṣe ná tí kò sí kọ́bọ̀ tí ó so oúnjẹ kankan gan nínú ilé. And báwo mo ṣe máa fún Bra Saamu tí mo rí ní ọdún yìí ní 200,000 kí ló ń sọ náà? Sister, kí lẹ̀ ń sọ yìí? Owó tó yẹ pé envelope báyìí ni. Tó pé ojú mi báyìí lẹ ṣe ń kó fún bọ̀dà Saamu. No, mo fún Bra Saamu lówó kankan. Mo fún wọn lówó kankan. Kò ń ṣe nǹkan tó yẹ kí n máa sọ fún mi lélẹ́yìí. I'm not happy. What are you saying? I still don't get what you guys are telling me. I mean, where is my money? Okay, I swear, I know nothing. You swear about what? I swear, me, mo bowo yen sharing. Really? Ọ̀gá, ẹ má bínú. Ó mọ bówó ṣe rìn. Ṣó mo kékeré ni ẹni. 250,000 naira máa ń sọ̀rọ̀ pa ẹ̀. Ibo la máa kọ yẹn sí? Sorry ma. Dọ́lápọ̀, jẹ́wọ́ fún mi. Ṣé o ti ná owó yẹn ni àbò fi ta bẹ́ẹ̀? Jẹ́wọ́ fún mi. Mi ò mọ bó ṣe rìn. Irú ló wá kó wo sí bó ṣe ń ṣe.
mo ti fààyè gbà yín gan, right? Mo fún yín ní free hands. Torí ẹ̀ lẹ ṣe ń gbà tẹ́ ń gbà mú mi lọ́wọ́ bí gbá ọtí. Mo lè let go of 50 million naira. At the same time, mo lè jail èèyàn for 5,000. Má fún yín ní enough chance. Ẹ bá sọ̀rọ̀. Ẹ bá sọ níbi tó ti ń gbọ́. I want my money by midday tomorrow. Else, you guys will love me more. Thanks for sorry, ma. You're sorry, ma. Ibo ló fowó sí? Mo bó yẹn ṣe àìsùn. Ibo ṣe ṣe bí dìde. Àbí ó lọ dẹ gbọ́ o. Jọ̀ọ́ bá mi gbà lórí bóyá ọpọlọ ẹ máa sọjí. Gbọ́, ṣé ìṣe 250,000 naira ọ̀gá ni mo gbọ́ pé o kó fún Saamu? Bójú mi, o kó fún Saamu. Mi ò tí rí bọ̀dà Sam lọ́dún yìí. Tọ́ ni pé o kówó fún Saamu. Why are you behaving like this? Why are you acting like this? Like a fool. Like a fool. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Bọ̀dá Saamu! Ha! Kí ni sùúrù kí ni? Bọ̀dá Saamu ní kẹ́ pé bọ́sítà fún mi. Bọ̀dá Saamu! Kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ àǹtí? Bọ̀dá Saamu, 200,000 naira tọ́kọ fún yín níjọ́sí ńkọ́. Mo sọ náà, mo ní kò ń ṣojú lásán lọ fi fún yín ní owó. Ṣé lóòótọ́ mo fẹ́ yín 200,000? This question I'm about to ask you is a yes or no answer. Ṣé lóòótọ́ ni pé bọ̀bọ̀ yìí ó kó 250,000 naira fún yín? Kí ni tó bá jẹ́ pé tòótọ́ ó kó 250,000 ẹ wọlé kẹ́ lọ kó wá torí ó ti di problem ní ọ́fíìsì gan. Calm down. Ẹ gbà mí ẹ wo bó ṣe sọ̀rọ̀ àyádẹ́ ẹ̀rín mi ó sọ̀rọ̀ bí arìndì ṣé tòótọ́ ni pé ó kówó fún yín? Bọ̀dá Saamu, ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ mo fún 250,000. Àyádẹ́ ẹ̀rín mi. Saamu lẹ́yìn mo kówó fún ẹ bá mi kówó fi jáde ẹjọ́. Òótọ́ ni bọ̀dá Saamu, owó tó kó fún yín ẹ bá wa wọlé kẹ́ kó jáde. Tẹ́ bá kówó yẹn lẹ̀ fún wáyé máa ṣe rẹ̀ léṣe. Listen, ṣé ògbó yín máa gbọ́n sí? Let me go straight to the point. Òótọ́ ni gbogbo àwọn tó wà bí iná fún mi lówó. Kì í dẹ̀ ń ṣe àwọn ìnìkan, àwọn míì náà wà tó fún mi lówó. Mo dẹ̀ ti expect iye báyìí. Nítorí 5 naira mi ò fọwọ́ kàn lówó tẹ̀ kó fún mi. Ó ti ẹ̀ dábẹ́. Mo sọ bẹ́ẹ̀ náà, ṣé bí mo sọ lọ́jọ́ yẹn? Mo ní bọ̀dá Saamu bó lè tójú bọ̀, bó lè tẹsẹ̀ bọ̀, tó fi ń fún yín lówó tínú àwọn eléyìí náà dùn pé ẹ̀ ń gbowó, ṣé bí mo sọ gbà ẹ̀ náà ṣe rí sí báyìí. Èèyàn ṣì bí ìwé jẹ́ ká ní sùúrù. Ewu gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yí aya tèmi ti ń já o. Ẹ jẹ́ kí bọ̀dá Saamu sọ̀rọ̀. Ó ìwà lọ́kàn ẹ pé mo tójú bọ̀bì kan ló dẹ̀ wá bá mi pé ká fowó ṣe business. Ni wọ́n wá bá mi pé ká fowó ṣe business. Ẹ máa gbọ́. Ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ṣó ti yé yín? No, kì í ṣe ìṣẹ́jú kan. Ẹ fún mi lásìkò díẹ̀, máa lọ kówó yín wá fún yín. Iye tó lókàlùkù yín fún mi, ṣé ẹ rántí? Ìwọ ní 200, eléyìí ní 250. Èló ni wọ́n fún mi? 120. Ẹ jókòó síbí, máa lọ get owó yín wá. Don't move an inch. Ẹ má sàlù ẹ padà. Wọlé lọ. Torí tẹ bá sálọ, wọ́n máa yín lè ṣe rẹ̀ léṣe o. Ẹ wọlé kẹ́ kówó yẹn jáde o. Orí yìí burú dànù ni. Ẹ ṣí ẹrẹ ni. Mo lọ́wọ́ mú ni. Mo wá jalè léyìn ni. Ṣé bẹ́ẹ̀ ni lè wá fún mi lọ́wọ́ bí? Mo lè ní kẹ́ ní sùúrù máa lọ get owó yín wá fún yín. Ẹ dẹ̀ tó fẹ́ máa halẹ̀ mọ́, mo rí yín dàrú ni. Ẹ jókòó bá fún yín lówó yín. Long let's go. Ẹ má lọ sí anywhere. Ẹ má lọ sí anywhere. Kí ló lájú ẹlẹ́fù tó wá kówó fúnra mi? What came over you? What came over you? What came Sam, ilé ọ́fíìsì iwájú ètè dá mi lóhùn. Bro Sam, ní sùúrù. Please relax. Bro Sam, ṣé ẹ ṣó pé ibi tá à ń lọ yìí ẹ rí owó yẹn síbẹ̀? Ṣé ẹ ṣó pé ẹ tí ì ná nínú ẹ̀? Because èmi ò fẹ́ understand ẹ̀rù tí ń bà mí.
ṣebí mo sọ fún ẹ pé mi ò ná nínú owó. ẹ sọ fún mi. ṣé o wàá gbà mí gbọ́ ni. 100% mo trust yẹn pa. Sam ẹ tẹ̀ jẹ́ àkọ́kọ́ gbé yẹn tì náà nǹkan tó ń ba èmi lẹ́rù gangan sí òun ni pé Sam kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ ló ṣẹ̀ṣẹ̀ sọ yẹn pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gangan ló important nínú nǹkan tó wà nílẹ̀ torí nǹkan tẹ̀mí lè rò pé ó ń ṣẹlẹ̀ nǹkan tó wà nílẹ̀ yìí. gbẹgbẹ má jẹ́ ń gbàgbé ọkàn àkàrà má jẹ́ ń kankan kú mo mọ̀ ọ́ gún mo mọ̀ ọ́ tẹ́ mo gbọ́kọ́ lọ́wọ́ ajíroko mo gbàgìrì lọ́wọ́ sẹ́dọ̀sẹ́dọ̀ mo gbàngàdà lọ́wọ́ ẹ̀ ní bẹ́ẹ̀gì lóko ayíkọ́ńdò síndọ̀mẹ́dì ẹ̀dàgbà bá wà nílé máa ti fi yẹ ṣáta tànìyàn. Abati ẹ bá gbàgbé àbúgbò ẹ̀ lélẹ̀. ṣé kò sí. Abati kí ló ní burúkú tó ṣe bí torí Ọlọ́run lójú ọ̀nà tí gbogbo àwọn èèyàn gbà kọjá ó lè jókòó sí bí òṣòrí burúkú. Ọlọ́run kò jẹ́ kí mi rí ẹ̀ńkó sórí burúkú wa mo ṣiṣẹ́ òjò mi pé bí lọ́nà àti sórí rẹ̀ ọ̀nà àti làmì ọ̀nà àti làlùyọ tí màá fi tẹ́gbẹ́ tí màá fi tẹ́gbẹ́ lọ èèyàn ni mo mójútó ẹ pé mo ń sórí burúkú ẹ̀mí kò ní rírú rẹ̀ o. kí lè léyìí tó ṣe tí ṣe èyí tó bá àbí tó bá wà lẹ́kọ̀ọ́sọ́ máa dá ó máa dùn mọ́ nínú pé ó gbé fásíwájú yàrá òun. mo ń ṣe wọn rí mi rán mi afẹ́fẹ́ rí mo ń ṣe ìyá kan. àwọn ẹgbẹ́ tó jẹ́ gbẹ́ ṣé nǹkan tí wọ́n lélẹ̀ rè owó ni wọ́n máa ń tò lẹ̀ nǹkan gidi o ni wọ́n tò lẹ̀ ìyí tó kọ́ṣẹ́ nínú wọn á lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ á tó nǹkan gidi lẹ̀ táwọn èèyàn máa wá rà òṣì ló ń ṣe. ẹ jẹ́ kí n sọ fún yín ń yé yín pọ̀ ju kò yé yín lọ wọn ẹ̀ bá ní ìrìnàfín pọ̀ lọ́wọ́ ṣé rí eléyìí tọ́jọ́ tèmi ó jowó lọ. o jogún bá kí n bá lóògùn ó ní òun náà gbogbo. o ṣí ẹrẹ òjogún bá tẹ́lọ̀ bàbá ẹ olórí burúkú ni ẹ tẹ́lọ̀ bàbá ẹ àyọdúró ló mú ẹ débi ilé. kọ́ máa jẹ tẹ́lọ̀ ṣé tẹ́lọ̀ fi jẹ́ nǹkan àbí wọn ọlọ́run jogun fún ọlọ́run fi jẹ́ nǹkan. níwọ wo fẹ́ẹ̀kì ni gbogbo tó ń kó káàkiri. Ọlọ́run kò jẹ́ kí n rẹ̀. mi ì dẹ̀ ní fẹ́ kó o bẹ̀rẹ̀ 419 nínú community torí fẹ́ẹ̀kì ni gbogbo tó wà lẹ́yìn. èmi kò ní gbé fẹ́ẹ̀kì dání o. fẹ́ẹ̀kì ló ń gbé kiri. oògùn wà níbi tó wà gbogbo wa dẹ̀ mọ̀ pé oògùn wà àmọ́ fẹ́ẹ̀kì tó ń gbé káàkiri. oògùn rẹ̀. má fi disturb àwọn èèyàn community. oògùn gángan rẹ̀. Abati ó máa kàbùkù. bíbàjẹ́ bá rẹ̀ mi ń gbé kiri èmi kò ní ṣe fẹ́ẹ̀kì bíbàjẹ́ bá ní. Abati last warning for you in the community pack up this thing away I don't want to see it again. tó bá àjọ ní community ni. ṣé bẹ́ẹ̀ ni ṣé ká fi síbẹ̀. ẹ wo bí. gbà. Ọlọ́run kò ní nọ́ọ̀kà àbùkù sí yín o. ó dà jẹ́ chíńgẹ̀. Abati. ẹ ti ká yín bọ̀ lẹ́wọ̀ ayé rẹ̀ bá mi. kò lè dà fún ẹ. and you too. o ṣí èrè. o ṣí èrè ayé ni mo bẹ́ẹ̀ dẹ̀ ń lo ẹ́ fún mi. bọ́ ṣe tọ́ ma ni. àbórí ẹ bàjẹ́ olórí burúkú kí lè jẹ kò ní dà fún ẹ. kó bá lè bà mí pẹ́rẹ́ kí pààyàn bá lè bà mí kẹ́ bá tún fẹsẹ̀ rìn. ó ní olórí burúkú. ẹ ṣàfẹ́fẹsẹ̀ yín rìn. Abati sórí orí burúkú tó bá yẹn orí burúkú tó bá yẹn kó nínú community ẹ̀dẹ̀ nkọ́lé tàṣí ń kó dá kó nínú community wà á lọ ṣé wọ́n náà ló kó gbé wèrè. Abati àṣetẹ̀jú báyìí ní lọ. àgbà bá bẹ. wọ́n ń pè lájú lọ rí ẹ̀ kí ẹ̀ bá jù yàn lọ yàn jù lọ ni. o gbá ẹ̀mí nìdí. kí ẹ̀ bá jù yàn lọ jù yàn lọ ni. láàrin ẹ̀ní sí ọ̀túnla kẹ́ẹ̀bà rọwọ́ mi pèpè mi kọ́. orí ẹ ti burú Abati kì í ṣe pé bóyá yìí ń ro mí o nítorí àgbà má bẹ́ tó gbá mi ló fà tí mo fi jókòó ìwọ gbá mi ń dì lójú tiẹ̀ ń sìn bó ṣe gbá mi ń dì pẹ̀lú gbogbo kíní wèrè tó fi gbá mi yẹn ó ti hàn lójú tiẹ̀ bíi pé o ti fo oògùn gbà mí àbí. ọmọdé kò mọ oògùn pè lẹ́fọ̀ọ́. orí ẹ burú ológun aṣièrè ológun kọ́kọ́ èlé jọ túnla lọ. ọ̀túnla bí tó bá máa fi tọ́jọ́ mẹ́rin èmi àpadà máa wá ẹ̀ kàn máa jẹ́ kó mọ̀ pé orí burúkú ló fẹ́ẹ̀kì ní gbogbo tó ń ṣe ṣé èwo ló fi kàn mí bẹ́ẹ̀ ní sùúrù èwo ló fi kàn mí bẹ́ẹ̀ ṣé o rí ṣé lè ló fi kàn mí ó ní. ó kẹ̀dẹ̀ ń pọ̀ sí àwọn yìí ń fìyà jẹra rẹ̀ ọmọ yìí ń fìyà jẹra rẹ̀ ó kẹ̀dẹ̀ ń pọ̀ sí. mi ò ń ṣọmọ lọ́wọ́ ẹ bàbá ló máa sọ wà. èmi náà ju bá lọ. bàbá yìí fìyà jẹ. Saamu Sadonu adùn ayé Saamu Sadonu mo gbé lè má bá mi yanjú ọ̀rọ̀ ọmọ yìí Saamu Sadonu ayé nù ADEKOLA ya gbà abẹ́ẹ̀dì nǹkan ọmọdé kò mọ ògùn pẹ̀lẹ́ fọ ẹ̀wù bó díkà ṣe fọwọ́ ara rẹ̀ ṣe rárẹ̀ díẹ̀. àmọ́ mi ò kakún mi ò ká bọ́bọ́ ikú. àánú ẹ ṣe ní kakún ẹ gbọ́dọ̀ fojú di wọn. torí 3 days ló lóò fún mi ó ní màá rápẹ̀rẹ̀ bó lè mọ̀ pé fèkì ni tó ń gbé káàkiri òṣì ló bá kiri ó gbà tó dẹ̀ di ọjọ́ 4 mo fẹ́ lọ yẹ̀yẹ́ kí n jẹ́ kó mọ̀ wípé ṣótán mi ò dé rí after 2 weeks tó ti bá mi sọ̀rọ̀ wèrè yẹn bí after 2 weeks ni mo ṣẹ̀ṣẹ̀ rí àpẹẹrẹ owó ìṣòro kan mi ò lọ pé ó lè jóun. Sam wọn kì í fojú di irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn don't just do that ẹ gbọ́dọ̀ fojú di wọn àfi ká wá wọn rí o. ok
owó àwọn pípì tí mò ń gbà mi ò fọwọ́ kàn. I trust you. torí ẹ̀rù ń bà mí mo lọ rí owó yẹn mọ́lẹ̀ ni màá lọ wú owó yẹn jáde fún wọn mo gbọ́dọ̀ wá àbátì kan máa wá àbátì kan jẹ́ kọ́kọ́ lọ wú owó náà. àbátì ẹ gbà mí àbátì kí ló ṣe bọ̀bọ̀ ìdán àbátì náà kíde àbátì kí ni tí mo gborí burúkú iná. n kò fẹ́ kọ́ lé mi àti papọ̀ ni o. bíi ti báwo. gbogbo ẹ̀kọ́ mú wa pọ̀ o. ṣé gbogbo ará àdúgbò àti búlọ́ọ̀kù àdúgbò àti ewéko àdúgbò wọ́n ti máa ti kọ̀ ẹ́ ń kọjá sọ̀mọ̀ pé ẹ̀yin máa ń rìn kiri gbogbo onú community mi ṣé kọ́dé mi náà bá. o ni mo ṣe ń pè ẹ́ ló ṣe dá mi lóhùn. kí mo fẹ́ dáhùn fún. o wá ń pretend bẹ́ẹ̀ ni pé o mọ nǹkan tó ṣe. ṣebí gbà àjọ rírà gbẹ̀yìn ajàtùká ni ẹjọ́ kí mo fẹ́ dáhùn fún. o tí mo fẹ́ bí ẹ léèrè rè o. kí ni gbogbo orí burúkú tó fún mi lọ́jọ́ sọ kí ni orí burúkú tó ṣí fìlà mi tó fìlà mi lórí tó tún fìlà mi nídìí kí ni túmọ̀ oògùn yẹn náà. àwèrè ń ké ẹwẹ yín ṣéyìn sókè ṣéyìn rì fẹ́ sókè. bọ́dá Sàámú lórí burúkú ẹ pa mí lẹ́rìn. wọ́n ní fẹ́ yín ẹ̀ 32 ṣé 32 lè rí àbí 78. ṣé ibùdó fẹ́ bú wá fi kí n máa lọ. sọ fún mi. gbáyé mọ̀ pé oògùn ń ṣiṣẹ́ ẹ ṣe wá mi rí. èmi ò kí ni kẹ́ fi wá mi kiri. fẹ́ẹ̀kì tó fi kàn mí lórí tó fi kàn mí nídìí kí ni ìtumọ̀ ẹ̀. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ èmi kò ní interest ń fẹ́ kíra oògùn gidi wọn bá rí lọ́wọ́ mi oògùn tó gbóná bí àjèrè ni wọn ì bá rí àbí àpẹẹrẹ yẹ bá mọ̀ n ò lè kẹ́ sọ. kó gbẹnu orí burúkú ẹ̀ sọ. mo kàn ní táwọn kan bẹ̀rẹ̀ sí ní fún mi lówó ení tere èjì tere ètì tere owó èdè lọ́wọ́ bí abíyẹ $830K. láì gbé láì fà. mo ní ọ̀pẹ́ kí ni túmọ̀ eléyìí. láì ṣiṣẹ́ sí wọn lọ́wọ́. kò tiẹ̀ kọ́kọ́ ọkọ̀ sí mi àfi mo ṣe wá rántí pé ẹ wá wèrè kan máa fi kíní kan kàn mí lórí ó dẹ̀ ti bọ́ mi ní òòdì máa pé kí ni túmọ̀ ẹ̀ náà sọ fún mi kí ni túmọ̀ ẹ̀. ọmọdé kò mọ ogun pè lẹ́fọ̀ọ́ túmọ̀ rẹ̀ ogun tí mo fi kàn ẹ́ lójú mo fi kàn ẹ́ nìyẹn wàhálà ẹ̀sùn mọ́bí láì àánú lẹ̀ rí gbà o mo fọlọ́ ìdá mi ṣẹlẹ̀ àánú lẹ̀ rí gbà tó yẹ pé gbàyà ríra yẹn tó yẹ pé mi ṣùrù èkó sí mi nù tó yẹ pé oògùn burúkú ìgbà lọ́ọ̀ mi rè mo fi kàn yín ẹ̀ ń kò ní tán jẹ kéèkì báyìí kù ẹ̀ nìjára yẹ nìjẹ́ ìrọ̀rùn ṣùgbọ́n wa pé èmi Ọlọ́run kó sí mi nù àwúrẹ́ mo yẹ ẹ̀ parí n kò ìmọ̀ bí yóò máa ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́ mo fẹ́ dánwò mo fi kàn yín lórí mo fi kàn yín àwúrẹ́ náà ń pè ẹni ẹ̀ ṣiṣẹ́ sí lọ́wọ́ àfún yín lówó ẹlòmí àtọ́rípọ́ fẹ́ ṣàánú yín alápàyàn alágbowó agbé afún èdè ní ọkọ́bọ̀nù rẹ̀ ẹlòmí alájálè lé onílé adẹ̀rù owó ẹwà adẹ̀rù ẹjọ́ kí àbájáde ṣe bí kó lè fi oríire ni àwọn kò lóhùn awúrẹ́ tèmi ìṣerú rẹ̀ àwọn agbé wa fún yín ẹ̀yà síbẹ̀ dolówó awúrẹ́ ni jágbàjágbà ogun ni ó sọ̀rọ̀ dolówó ni ṣé ẹ máa gbọ́ mò ń wọjọ́ kún níwájú báyìí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó ti súnmọ́ lé o ẹni pẹ́ kú wọ́n lòun ní pẹ́ kú. yìí ṣe pé èdè ìṣàdúrà ń ti wà nílẹ̀ ní rẹ́dìmẹ́dì ni. bí báwo ṣe rẹ̀ àbọ̀ lórí burúkú ni ẹni. èmi àwúrẹ́ ra ṣe fún yín àwúrẹ́ ni kọ́ bá ti fún yín lọ́wọ́ báyìí kẹ́ bá ti ń ná ọjọ́ á máa dínkù from one day to another day from one month to another month from one year to another year ọjọ́ orí máa dínkù ni èsì wọ́n ń ṣètò kó dọ́jọ́ orí kù lọ. tẹ́lẹ̀ kò bá a nánú ẹ̀ ńkọ́. ọ̀dẹ̀ láyé a kó fún èèyàn kèèyàn nínú ṣé èèyàn kan wà àdó máa nà èsì láyé. tẹ́yọ̀ bá nánú ẹ̀ ńkọ́. ẹ̀ ń kìbà nánú rẹ̀ ètí mo mọ̀ pé èèyàn kò possible kí èèyàn kìbà lè nánú rẹ̀ o èmi rẹ̀ agùn kìbà nánú rẹ̀ rárá ni o. ṣọ́mọ kò ló ṣì ni ẹ. àmọ́ wọn rí. ṣọ́mọ kò ló ṣì ni ẹ. àmọ́ wọn jọ. 3 days ló sọ fún mi pé máa rí àpẹẹrẹ wèrè kan èmi tí rọ̀kọ̀ bí a máa dákú máa fò mọ́lẹ̀ 3 days 4 days mo tún wò mo ní kókò sí tó ṣe mí ṣọ́mọ pé after ọ̀sẹ̀ méjì tó ti fi kíní ẹ̀ kàn mí lórí tó fi kàn mí di ni mo ṣẹ̀ṣẹ̀ rápẹ̀rẹ̀ wèrè. mo rò kó má tètè mo bẹ́ẹ̀ fà sẹ́yìn ni à ń pèrè rẹ sẹ́yìn ni mo fi fẹ́ ní. èmi ò nànú ẹ o. kó bá pé tòótọ́ sọpọ́ lọ́hùn. èmi ò mọ bó ṣe mọ̀ mí olórí burúkú ṣé wọ́n mọ Ọlọ́run ni Ọlọ́run mi ò ná. ẹ̀ ń ṣe Ọlọ́run èrè pé nítorí. Ọlọ́run ni mi ò ná. ẹ̀ nánú rẹ̀. ni mo fẹ́ nánú ẹ̀ bá ti bí o mọ bó ṣe jẹ́ tówó kan wọlé bí o mọ bó ṣe jẹ́ mo lọ rí owó mọ́lẹ̀ ni bí àwọn tó dẹ̀ lówó bó ṣe wá bá mi mo dówó wọn padà fún wọn ni. létílẹ̀ ń tọ́ lọ́hùn kẹ́ bá ìnáwó rẹ̀ ẹ̀ kò rí pé ẹ̀ kò ríire pé ẹ ti yan ẹ̀mí gígùn láti òde ọ̀nà tó èèyàn kò ní nọ́rọ̀ òun ẹ̀ àbàdédé ń ṣe é lẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti ń bá kí àbá ti ń ṣe orí fún yàn ẹ̀mí rà má kúrú bí àbá ti ń ṣe orí fún yàn ẹ̀mí rà má kúrú àwọn ìwà làyé àní pọ̀ mọ́ àwọn owó ni ẹni bá wà kú wà á dìdí kú rí. kí ló ní tẹ̀yìn fi ń ṣerú òṣì yẹn fún wọn. kí ló dé yà ní ṣe sáà ní jẹun ni sáà ní kò ní déèyàn ni ṣe bí òrò máa fi ṣe lọ́dọ̀ àwọn bí àná máa ṣe wọn fẹ́ fún wọn ni ẹni bá mọ̀ ìpò òǹfẹ́ kọjọ́ òun dalẹ̀ á fọwọ́ síbi ọwọ́ ń gbé ejùbá lọ ejùbá abati ejùbá bọ̀bọ̀ ìkúrú pẹ̀lú àká mi mọ sọ́jírì kan lè ṣe fún ẹ o ò lè ga láyé ìmọ̀ olórí burúkú èyí tó máa fi ga o ti fi ṣoògùn báyé èèyàn jẹ tán
ó ní ẹni kò bá fẹ́ kúkú oró tí ò fẹ́ káyé òun bàjẹ́ kó fọwọ́ síbi tọ́wọ́ gbé. òótọ́ ọ̀rọ̀ wà nínú tí dáńkù náà sọ torí Ọlọ́run. ìbùkún Ọlọ́run á ṣàmúyàn làṣà láì fi làálàá àti eré burúkú kún. Ọlọ́run mo dúpẹ́ tó fojú kòkòrò sínú ayé mi o. ká ní mo lójú kòkòrò báyìí ni wèrè ní ìbá ti kú báyìí. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má gara wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Alajo fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn.